A kí gbogbo ojú tó ń wà kárí ayé, a kú dédé àsìkò yìí, a kú kó lè dá sí gbogbo wa ń bá káàkiri. Lágbára Ọlọ́run àṣẹ ní alákànṣepọ̀ àṣẹ gbogbo wa ṣe àníṣàṣìtì. Àṣẹ o. Lónìí a ti wà lọ́dọ̀ màmá wa Yeye Osunronke Olomitutu, wọ́n fi kalẹ̀ sí ìlú Gbolómù. Sáà ti mọ̀ pé wọ́n ń ṣàjèjì yín lójú tó ní àwọn ọmọ olórin wa ní ìlú tó pawó yálà ìwọ pósítà ni ká tó dárúkọ ẹni tá à ń sọ yìí náà ti mọ̀ wọ́n, Yeye Osunronke Olomitutu. Yeye, ẹ bá kí àwọn èèyàn wa. Gbogbo ojú tó ń wò mí, mo kí yín pé èní ọjọ́ ìṣẹ́gun, ẹ kúrọ̀lẹ́ o, àdúrà gbogbo wa gbà. Ọba mi òkè á ṣẹ́gun fún gbogbo wa o, inú wa dùn, ọkàn wa balẹ̀. Ọba mi òkè á bá wa tún Nàìjíríà wa ṣe sí dáadáa, inú wa dùn, ọkàn wa balẹ̀ o. A rí bí a ṣe bẹ́ẹ̀ o. Àṣẹ àṣẹ. Yeye, ìrìn tá a máa sọ̀rọ̀ lóyìn ní òun náà wọ́n ń pè ní òkú ọ̀run. Kí gan lòkú ọ̀run? Àwọn wo ló ń bọ òkú ọ̀run? Tó pọn dandan kí èèyàn bọ òkú ọ̀run? Tí èèyàn bá bọ òkú ọ̀run, àwọn eré wo ló wà ń bẹ̀? Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí, kí gan là ń pè lókú ọ̀run yìí? Ẹ ṣe olóòtú, n tó wà pé tí ẹlòmíì tó bá di wípé ẹlòmíì báyìí tó bá ṣe ogbe ètùtù ayé ìfún tètùtù yẹn ò gbà, wọn á ní kó lọ bùkún ọ̀run ẹ̀ yálà ó ti ṣẹ̀yẹ́ látọjú ayé ẹ̀ àbí bàbá ẹ̀ ló ṣẹ̀ látọjú ayé ẹ̀, ṣùgbọ́n nígbà tó bá fi sàárà tó bá fi bẹ̀ wọ́n, sàárà yẹn á máa ṣe kí ni, ayé gbogbo àkólọ á dá padà fún un. Sàárà òkú ọ̀run dá púpọ̀ jù, tó tí ẹ bá ṣe sàárà òkú ọ̀run ilé gbogbo máa wọlé fún yín. Gágágá àwọn Ìjẹ̀bú wọ́n kà á kún púpọ̀ jù. Ṣé rí nígbà tí mo fẹ́ petu àná ní ìlú Ìṣíwọ̀, tí ó bá ti di ìgbà Easter ní gbogbo ẹ̀yàn ọmọ Ìṣíwọ̀ á ló yá o, ẹ bó ṣí yín o, torí òṣì ní Ìjẹ̀bú ń pe òkú ọ̀run. Nítorí ẹlòmíì tá bá ní pé ló ẹjọ́ ojú ká àti àgbò kó fún òṣì ẹ, nígbà tó bá ṣe òun náà máa rí yàtọ̀ nínú ayé ẹ̀, nítorí òṣì ẹ ló máa bá pa gbogbo ọ̀tá tó ń gbógun torí ọ̀rọ̀ ayé ẹ̀, nítorí pé kí ni àwọn kò síbi tí gbogbo wa ń lọ, ó dìgbà tí Elédùmarè tó bá palẹ̀ ayé rẹ́. Torí náà ńkọ́ bí ìgbà tá à ń tibì kan lọ bì kan ni. Tá bá dé wà ń ṣe sàárà fún tàbí sàárà rántí wa ẹ̀, rántí wọn, ó ti di dandan kọ́mọ náà fi irú ẹ̀ rántí àwa náà, àti pé ire gbogbo máa ṣe kí ni máa tó wa lọ́wọ́. Torí ẹni tó bọ òkú ọ̀run, ó ti di dandan kó kú ọ̀run yẹn kó ṣẹ́gun fún un. Torí pé kí ni máa mú aburú kúrò lójú tòkú ọ̀run. Òkú ọ̀run yẹn náà dé máa aburú kúrò lórí òun náà. Ire a máa pé, ire a máa jọ sí lọ́wọ́. Tó bá gbógun tìyàn, tógun yìí bá le, ẹ ṣe ètùtù. Tó jẹ́ pé ẹ ti ṣètùtù oṣù yẹn bọ́rí, ẹ ṣe gbogbo ẹ̀. Tá bá ti wá wò bẹ́ẹ̀, a jẹ́ pé òkú ọ̀run ló ń béèrè oúnjẹ. Nígbà tá bá ṣe báyìí, inú ẹni tọ̀hún, inú ẹ̀ máa dùn, máa rọpẹ̀rẹ̀ dá. Ìjẹ̀bú máa ń pè ní ẹja ojú ìka, ìyẹn ẹja àrọ̀ gbígbẹ. A máa gún iyán sínú igbá. Àwọn nǹkan tàbí ìbòkú ọ̀run nìyẹn. Bẹ́ẹ̀ ni Mo fẹ́ béèrè náà pé àwọn ohun èlò wo la fi ń bọ òkú ọ̀run, ẹ̀sìn tí mẹ́nu débẹ̀ ẹ máa sọ̀rọ̀. Ẹja ojú ìka ni Ìjẹ̀bú máa ń pè é, àwọn ìlú kan pè ní ẹja àrọ̀ gbígbẹ pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí, òun la máa sè. Àwa gún iyán sínú igbá, òun náà fi ń fòkú ọ̀run lóúnjẹ. Kò sí bó ṣe máa ṣe téèyàn ní mọ̀ lóore. Òkú ọ̀run dẹ̀ máa ń gba àgbò, nítorí àgbò yẹn dúró fún ìṣẹ́gun. Gbogbo ẹ̀dá tó dúró bí èṣù tó sọ pé òkú ọ̀nà bonítàn ṣe fẹ́ rí gbà tó kọ̀ tó lóun ò jáwọ́, àgbò yẹn ló máa kó nítàn pa. Gbogbo tó bá lóun ò ní jáwọ́ lórí ọ̀rọ̀ ọmọ òkú ọ̀run yẹn, tó bá máa fún ní àgbò. Ṣé rí òkú ọ̀run ìbílẹ̀ ó ṣe kókó jù, torí ẹ̀ ní ṣe láàrin ọjọ́ méje kẹ má rí pàdúrà, torí tí nǹkan tó le ó máa dẹ̀rọ̀. Bẹ́ẹ̀ ló ṣe rí olóòtú. Ṣé tá bá wá ṣe gbogbo ohun èlò tó fi bòkú ọ̀run, àgbò, ẹja, ṣé à ń gbé lọ sórí olórí ẹni àbí bó láyé ṣe? Ẹ ṣe olóòtú, tó bá jẹ́ pé àgbò yẹn, ẹ mọ̀ pé nílẹ̀ níbi tójú làdé ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́ náà ń lọ sin òkú sí, ṣùgbọ́n kò síbi tí a ti pòkú tí ò dáhùn. Wọ́n ní tá bá pe òkú ní pópó alààyè ló ń dáhùn. Nígbà tá bá ti pè tá a fún bó ṣe yẹ kó fún un, ìgbà míì aná oúnjẹ tẹ fóun yìí o, àwọn ohun tó fi sáyé náà ló tún máa fún. Ìgbà míì dẹ̀ ká ní ká fi nǹkan ọ̀hún síbẹ̀
nígbà bá máa dijọ́ kejì ẹ̀ ní bá nǹkan kan bẹ́ẹ̀ mọ́. Bí a máa fi sí. Ìdìmọ̀ tá a bá ti Oríta ni àbí. kò tó yẹn nígbà tó ṣoríta lè sọ̀kọ́ ọ̀run yín sí. Àwọn tó bá lo tẹ́. Àwọn tó wà ní òyìnbó sí kò sóríta tó fẹ́ gbọ́ sílùú òyìnbó ọlọ́pàá kan mú wọn ni. Àwọn tó bá lo ìtẹ́ kò síbi tẹ́ ti pò kọ́ ọ̀run tí ò dá yín lò. Ibi tẹ́ ti pé yẹn gangan náà lẹ ti máa fún lóúnjẹ. Tó bá dẹ̀ máa dijọ́ kejì ẹ̀ ní bá nǹkan kan mọ́. Àwọn ìtókù àwọn èèyàn bá wa jẹ́ ẹlẹ́rọ sẹ̀mú ẹlòmíì àtẹ̀bà sínú ẹran tẹ́ bá pa yẹn ẹ̀ sáfẹ́ everybody jẹ́ máa ń báyàn jẹ́ tó bó ṣe wà nìyẹn. Kò sí ìpẹ́ máa bò kó ọ̀run báyìí kó tó péjọ́ méje ẹ̀ máa rí pàdúrà ẹ̀. Wọ́n lè bá yàn bọ́ pé bẹ́ẹ̀ tó wà ní òyìnbó sí wọn ni wọ́n ní kó bùkún ọ̀pá yèyé mo fẹ́ kí wọ́n bò kó ọ̀run owó rẹ o. Wọ́n ń báyàn bọ́ ẹ̀ torí pé kí ni onítọ̀hún náà ṣe fídíò tó bá máa mú àgbò tó bá máa mú gbogbo oúnjẹ sílẹ̀ a máa wo ohun tó bá máa wo bó ṣe ń lọ. Ìwọ tó bá wá mú ìgbàgbọ́ ẹ̀ dání tó mọ̀ pé lóòótọ́ ni sàárà ń gbà ó ti di dandan kó rí pàdúrà látara òkú ọ̀run. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn látẹnu Yeye Osunronke Olomitutu ń wà ní Gbolómù. Ká tó máa lọ ẹ bá wa sọ àdírẹ́sì bá a ti máa ń sọ ẹ bá a sọ fún nọ́mbà yín bá a ti máa ń sọ ẹ bá a súre fún gbogbo àwọn olólùfẹ́ Ojútólé ká máa lọ lé wa. Ẹ ṣé olóòtú ní Ìkòròdú ni mo wà ní Agric Ìṣàwò Road Ìgbólómù Ọlọ́wọ́ bus stop tẹlifóònù nọ́mbà mi ní 070-31-90-96-37 ẹlẹ́ẹ̀kejì ní 080-596-11-480. Ìbá pẹ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 070-31-90-96-37 ẹlẹ́ẹ̀kejì ní 080-596-11-480. Gbogbo ojú tó ń wò mí tó ń wò mí àwọn tó ń wojú tó lé. Gbogbo àwọn tó ń wojú tó lé báyìí àdúrà yẹn á gbà ìgbàlẹ̀ yẹn á lé sí àwọlé yẹn á lé sí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà á gbabi kò lórí yín ọwọ́ agbárí fún yín báyìí wọ́n nítorí tọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ ń dẹ̀ ni ara dẹ̀ gbogbo ojú tó wò mí bẹ́ẹ̀ ló máa rí o kò ní sé kò níyẹ̀ á rí bí àṣẹ bẹ́ẹ̀ o ọlá àwọn aláṣẹ kù àdúrà yẹn á gbà ìjọ á máa bíjó àyà máa báyọ̀ ẹ̀ ní rógo elébù kì í bọ́mọ òrìṣà tọmọdé bá sá lọ gbà ọgbà ń gbà ní gbogbo yín tẹ sáàdì ẹlẹ́dàá yín orí ajá fún yín ẹlẹ́dàá ìyá àti bàbá tẹ tara ìjáde ajá fún yín Elédùmarè ọba mi òkè abáwá tún Nàìjíríà wá ṣe á jẹ́ kí gbogbo èkó dìrọ̀rùn torí tọ́gẹ̀dẹ̀ bá pọ́n ó máa ń dẹ̀ ní ìlú Nàìjíríà adéwà sówó adéwà sọmọ adéwà sálàáfíà àṣẹ tó àbàwọn èṣù. Ọ̀rọ̀ ẹgbẹ́ láti ní Yeye wa yẹn wọ́n ti súre fún wa wọ́n ti gbà wá lóye wọ́n ti wá ní kó bùkú ọ̀run ẹ̀ ìtìlọ́ bọ́ torí pé òkú ọlọ́mọ ń sùn. Bẹ́ẹ̀ ni o. Ẹ jẹ́ ká bá wọn kú wa ká fún wọn lóúnjẹ torí pé ojúmọ́ làwọn náà ń jẹun. Bẹ́ẹ̀ ni. A tún lọ lónìí a tún wá lọ́jọ́ míì mo sì ń gbàgbọ́ pé tá a bá sọ lọ́dọ̀ Yeye wa àwọn á gbà wá lálejò wọn à nílé wa jáde pé àwọn oṣù lẹ́yìn tó gbé kámẹ́rà sọ lójú yìí aláwọ̀ wáyé náà lè máa bá àníkù ẹ̀yìn náà ní kú ilé bẹ́ẹ̀ lójú owó rí ilé bẹ́ẹ̀ lójú owó rí bóyá dàbọ̀ iléyá ìjìrẹ́. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.